mo kí ẹ̀yin olólùfẹ́ èmi Ìlàkùtàn ọmọ Ọ̀rúnmìlà àdúrà wa ó gbà o. Ó yá bá mi súnmọ́ bí ìwọ ọkùnrin iṣẹ́ kan sùn lọ tó jẹ́ pé ìyàwó ẹ̀ ń fi ẹ́ pa nínú ilé pé kíní ò kanlẹ̀ dáadáa àbí ẹ̀ẹ̀kan nìwọ ń ṣe tí wàá fi dára nù tí wàá ti sùn lọ tí ò ní dìde mọ́ ó jẹ́ pé tẹ́ bá wá gbẹjọ́ títí tí ò kàn ní dìde mọ́ wàá gba ilé yìí kó lọ gbìyànjú ẹ̀ wò kó rí i pé wàá kọrin kódà wàá kọrin ju pa Saheed Òṣùpá lọ. Saheed kẹ̀ tí iṣẹ́ ò bá ti lana. kódà wàá kọrin mọ́jú tí spíkà ò bá ti bẹ́. Ọlọ́run tí microphone dẹ̀ dùn dáadáa. kí ni kẹtẹ bá mi wá ẹ jẹ́ ká lọ wá sọ́sọ́sọ́ ẹ̀yìn sọ́sọ́sọ́ ẹ̀yìn òun lẹ́ ń wò nínú àwòrán tẹ̀ ń wò yìí àwọn tó bá ń lọ oko dáadáa yóò ti yé wọn sọ́sọ́ ẹ̀yìn mo wà lórí ọ̀pẹ ẹ̀yìn tó bá ti pọ́n ẹ̀ẹ́rì tó mọ̀ wà láàrin igun tó mọ̀ wà láàrin ẹ̀yìn yẹn là ń pè ní sọ́sọ́ ẹ̀yìn ẹ jẹ́ ká wá púpọ̀ díẹ̀ ẹ jẹ́ ká lọ wá ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó ti gbó dáadáa tí ò tí ì pọ́n rárá tó sì dúdú ẹ jẹ́ ká gé kéékèèké ká kó sí ẹ jẹ́ ká jó kò látàrí inú o tó ẹ̀yin oníbèrè ẹ jẹ́ ká jó tá a bá ti wá jó tán ẹ jẹ́ ká dà sójú òkúta ẹ jẹ́ ká lọ ẹ jẹ́ ká wá lọ wá ṣúgà oníkóró ìyẹn kúp ṣúgà ẹ jẹ́ ká wá díẹ̀ a lè wá bí ẹyọ mẹ́fà a lè wá bí ẹyọ mẹ́wàá ẹ jẹ́ ká lọ pẹ̀lú ìjókùn tá a jó yẹ bẹ́ẹ̀ ni tá a bá irú ọkùnrin tí nǹkan báyìí ń ṣe ẹ jẹ́ ká gbé fún 07 31 83 45 83 òun ni nọ́mbà mi irú ọkùnrin tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ sí tó jẹ́ pé ṣẹ̀kan sùn lọ ni ẹ jẹ́ ká gbé iṣẹ́ ìfun ó lè mọ́ fi mu ẹ̀kọ́ gbóná bẹ́ẹ̀ ni wọ́n lè máa dà sẹ́nu lásán ó lè máa bù jẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n kàn máa bù sẹ́nu lásán á máa jẹ́ lẹ́nu ó máa ń dùn lẹ́nu bí ṣúgà ni bẹ́ẹ̀ ni a lè máa fi mu ẹ̀kọ́ gbígbóná ẹ jẹ́ ká lọ gbìyànjú ẹ̀ wò kẹ́ gbọ́ṣẹ́ wò kẹ́ fún mi lábọ̀ 07 31 83 45 83 ìṣe pé kíyàwó yín lóyún kẹ́ lọ lò ó. àdúrà wa ó gbà ó àní lórí àṣetì mò ń bọ̀.